Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé. Ọ̀dẹ̀ ọ̀dà bí a jáde láàárọ̀ yìí, ìjáde wa kò ní bọ́mọ aráyé nú. Wọ́n ní àdá kì í roko ọmọ bọ̀ alẹ́, ìdà kì í roko ọmọ bọ̀ alẹ́. Bálàpá dẹ̀dẹ̀ bá ro òkun, bọ́ bá rọ̀ṣà ilé ní fàbọ̀ sí. A ti jáde láàárọ̀ yìí, ayé ò ní fòkú wa ránṣẹ́ lé o. Àwa tá a lọ rí náà láàbọ̀ rí, àní gbà pé ìbànújẹ́. Gbogbo ìpè tá a máa gbà lónìí, ìpè dọ́là ni, ìpè pound sterling ni, bí ó sì máa dúnú àkáǹtì yín ni. Sọpá mi, àmín. Àwọn bàbá wa máa lùlù kan, tọrọ mọ onílù lèmi. Wọ́n ní ta bá ń lùlù fún eégún kan ní ayé àtijọ́, à ń pe eégún náà ní dùgbòlugi. Wọ́n ní ẹ yàgò fún dùgbòlugi, bàjá bàbù ni jẹ kìí tètè san, ẹ yàgò fún dùgbòlugi. Eégún kan ní jẹ́bẹ́. Ọ̀gbọ́n ṣé n tún wí? Wọ́n ní ẹ yàgò fún dùgbòlugi, bàjá bàbù ni jẹ kìí tètè san, ẹ yàgò fún dùgbòlugi. Ògùn ajá náà mo fẹ́ kọ yín, tájá bá bu ni jẹ, part 2. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọyẹ ẹjẹ́ afẹnumẹ́nu, ẹjẹ́ afẹtìmẹ́tì, ẹ̀wọ́ kẹfìdílé nǹkan kẹsẹ̀nù kẹ́mú. Ẹ̀yin tẹ́ wà nù èbó, ìwọ náà kò mú gègéré ọkọ̀ ọ́lẹ̀. Bàjá bá bú yàn jẹ. Ẹ má gbàgbé pé mo ti sọ fún wa nípa ilá, pé àáfilá wo bí ajá bá bú yàn jẹ, tó bá bú yàn jẹ. Èyí ta tó wá fẹ́ sọ nísìnyí ti ajá gan la fi tọ́jú ajá tó bú ni jẹ. Sáyẹ́ǹsì àwọn Yorùbá ni. Àwọn bàbá alẹ́ yín náà mọ ohun tí ń sọ ìwọ̀n òfin ilẹ̀ ni. Àwọn bàbá àgbà alẹ́ yín wọ́n mọ̀ wọn ò ní kọ yín, èmi ò fún yín lọ́fẹ̀ẹ́. Kì í ṣe pa mọ́jà àwọn ẹgbẹ́ wa lọ. Ṣùgbọ́n a kàn fi tiwa lẹ̀ fi lérò pé bóyá a jù wọ́n lọ. Àwọn àgbàlagbà pọ̀ nú ayé tí wọ́n ní ìmọ̀ lọ́kànrin. Mélòó lọ́kànjú ọmọ inú omi òkun lọ̀rọ̀ tiwa jẹ́. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ má bínú o, ayé mojúbà. Tí ajá bá bú yàn jẹ, tó bá jẹ́ pé ẹ bá rí bí gba ẹ̀jẹ̀ ara ajá yìí, kẹ́ fi ra ibi tí ajá bá bú yàn jẹ, oró náà ó sì lọ. Ẹ sọ pé ó dé ní. Tí ajá bá bú yàn jẹ, tá a wá rí ajá mi, tá a rí ẹ̀jẹ̀ ara rẹ̀, tá a rí ìgbà, tá a fi nu bí ajá bú yàn jẹ yìí, oró ajá yìí ó sì lọ. Ẹ mú ọ̀dọ̀, ẹ tọ́jú ẹ̀. Ó yẹ máa ṣe àrẹ̀ kẹ́ máa pín. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ fi nu ojú ẹgbẹ́ ibi tó bú yàn jẹ, oró yẹn lọ ráúráú. Bẹ́ẹ̀ ni sáyẹ́ǹsì àwọn àgbàlagbà ni. Nọ́mbà ọ̀lẹ́lẹ̀ fi bá mi sọ̀rọ̀ +2348032983298. Kò jù bẹ́ẹ̀ lẹ́ńgá bẹ́ẹ̀ lọ, kò jù bẹ́ẹ̀ náà lọ. Àdéhùn tí mo ṣe, mo mú ṣe. Sáyẹ́ǹsì mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní ìfilẹ̀, wọ́n kà á fún wa, ó pé. Ẹ bá mi sọ̀rọ̀ lórí +2348032983298. Nípa ìrìn àjò ayé ẹni ní ìtọ́jú ara lọ́nà tó pé ó ti wà ní ọkọ lọ́jọ́ tó ti pẹ́. Òun ojú Ọlọ́run kọ́lé ayọ̀ sọnù rẹ̀, kàn sí wa tá a bá nímọ̀ nípa rẹ̀ á sọ. Àbí iṣẹ́ rẹ̀ ọ̀lọ́ déédéé, má béèrè oògùn owó wájú mi o. Má gbé ọ̀rọ̀ àfọ̀ṣẹ wá o. Má gbé ọ̀rọ̀ kàlùwó wá o. Àní nǹkan arẹ mọ́ tílé ayé rẹ̀ ọmọ ìlú gbẹdẹmukẹ, òun ni kọ̀ọ̀kan sí mi lórí ẹ̀. Ìyìn sì fi sẹ́yìn lẹ̀ torí pé kẹ́lẹ́ má da gírígírí wá dọ̀ mí, ẹ máa lọ ṣe é o, yóò sì bá yín lára mu. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ kí mi fún birthday mi, gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun, ẹni fún wa ní nǹkan, ẹni ṣàdúrà fún wa, ẹni promise wa ní nǹkan, gbogbo ohun tẹ́ promise wọn kò jíṣẹ́ o. Ọlọ́run ní gbàgbé ẹ̀yin náà, á dára fún yín o, á dára fún yín o. Gbogbo bí tí kálukú wa bá wà, ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dé o. Àti wálé ayé ti kí àwọn òbí wa pé a káàbọ̀ sílé ayé sì ti mọ̀ wá. Ọlọ́run má jà yọ fàyè hàn wá o. Ẹ̀yin òbí ẹ tọ́jú àwọn ọmọ yín o. Mi ṣẹ́ni kọ́kọ́ náà
kó ṣe ohun tẹ́nìkan lè ṣe fún mi wọn ò ní ṣe nǹkan ẹyọ kan fún wọn ṣùgbọ́n wọn ò ṣe ohun tọ́jú 100 kan fún wọn lọ. ẹni ayé bá tábà fún lẹ́ẹ̀kan ní ọmọ ìpè ilẹ̀ máa pẹ́ kó tó mọ́ yóò máa wo ojú agbolé wọn ní aago kan òru la wà ṣé ẹ mọ wíńtìlò tí máa mú yàn lọ́wọ́ tó bá gbáyàn mú èèyàn máa wòrun fẹ̀fẹ̀ bí ipa yọ parẹ́ ni. ayé ò ní mú wa o ayé ò ní mú wa káyé ọmọ mu ra ọgbà yíra rẹ ká ẹ wo ohun tá a filẹ̀ ní ìsìnkọ̀nà yín ló ṣe é fúnra rẹ̀ ṣé bí ẹni tí ń lọ sódò lọ́gbọ́n ya ọjà àtòkú rajà ń bẹ̀ ṣé nǹkan ẹ fúnra ẹ báyé bá pè ọ́ lólógùn kan sọ pé hòó ṣẹlẹ̀ ní tó bá já ìwé lọ́wọ́ báyìí ayé wọn ológun ní máa yẹn tó ẹni tó sí fámásì nǹkan oníkìlò òun ẹni tí ń ta ògùn ní fámásì stọ̀ oníkìlò òun kílò oníkìlò ẹ máa pè ológun èèbó ìwọ lórí rẹ̀ ò pé ni àbẹ́ni tó sí fámásì tá ń pè ní ológun èèbó tó ológun èèyàn dúdú ńkọ́ kílẹ̀ wàá pè òun ọ̀dà òun ti dèèyàn bú ó ti di kèfèrí ṣùgbọ́n ní wọ́n bá sí kẹ́míìsì oògùn òyìnbó nísìn oògùn òyìnbó lòun ń tà àbí oníyẹ̀yẹ́ orí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti dàrú ìwé tí wọ́n kà náà nìwé ń kà wọ́n á jura wọn sínú àdánwò ayé wa dé wọn lágàdàgodo wọn ọmọ bí wọ́n ṣe bọ́mọ́ ẹlòmíì kú lásìkò tí ó yẹ kó kú ẹlòmíì bọ́ọ̀nù dè tí ó yẹ kó bọ́ọ̀nù dè kò mẹ́wọ́ ṣẹ̀dá rẹ̀ ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ̀ mọ́ ògùn kọjá mọ́ kó gún ọ̀sẹ̀ kan ṣùgbọ́n àlàyé tí ó kọ̀rẹ́ tiẹ̀ ohun tí ó bá kiri ohun tí ó fún ọ nímọ̀ràn ohun tí ó jẹ kó orógùn rẹ lò ọ̀rẹ́ ni sọ fún ọ tó fi mọ̀ pé wọ́n ní gbọ́dọ̀ máa ṣe yìí èèwọ̀ ṣẹ̀dá ọ̀tọ̀ èèwọ̀ àlàáfíà rẹ̀ ọ̀tọ̀ ègún ìdílé ọ̀tọ̀ ogun ìdílé ọ̀tọ̀ àwọn èèyàn máa dà á pọ̀ mọ́ra wọn mọ́ tẹ̀ ń wí nìyí àfọwọ́fà tí dogun sínú ayé ẹ̀dá ń bẹ ogun àfọwọ́fà jẹ́njà ọsí nǹkankan ọmọ a máa jogún ogun àfọwọ́fà látara àyà rẹ̀ kìí ṣogun oṣó kìí ṣogun àjẹ́ o ọ̀gbádùn mi ẹ̀yin òbí tó yẹ pé tẹ́ bá ti dọ́rọ̀ lọ́rọ̀ nínú ilé ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ̀ nínú ilé àwọn ọmọ yín náà máa dá sí i kódà gẹ̀ mí gẹ́ pàdé lè sí ẹ̀ lánàá èmi ò kì ìyá rẹ̀ ọmọ àni kí ló ń kì í fún àwọn eléré ibú nǹkan kan ọmọ máa sọ̀rọ̀ lọ́rọ̀ ìwọ ìyá ò ní pé gbẹnu lọ́wọ́ yẹ sọ̀rọ̀ lọ́rọ̀ ìwọ ìyá náà máa dọ́rọ̀ lọ́rọ̀ lẹ̀ níṣojú àwọn ọmọ rẹ̀ ọ máa dá sí i tọmọ yẹn bá gbé ọ̀rọ̀ yẹn wọlé ọkọ bẹ́ẹ̀ yóò sì dalẹ̀ ọkọ ara ìlú wọ́n wá ní àmọ́ bí ogun yìí ti wá o kì í ṣogun oṣó ìyá ọkọ rẹ̀ kọ́ ló kó bá o bàbá ọkọ rẹ̀ kọ́ lálágbàkó àgbákò yẹn látara àyà rẹ̀ ló ti rí o ohun tí wọ́n rí jogún lára àyà rẹ̀ nìyẹn ọmọ mi jogún iṣẹ́ ṣíṣe látara àwọn òbí tóbi kílẹ̀ bá ti mọ́ ọ́yá gbájà lù wà lára rẹ̀ ọ́yá gbé bíbélì rẹ̀ ọ́yá àfúrá ọ́yá ẹ ti sin lọ́hùn tán ọ́yá ẹ̀wẹ̀ ẹ̀fọ́nu ọ́yá iléèwé ọ̀ndẹ́ ọ́yá ẹ̀sùn lọ́jà èyí tí ó gbalẹ̀ kéwú lọ èyí tí ó lọ fẹ́ kọ bíbélì yọ gbogbo ẹ̀ ṣùgbọ́n ìyá mi ẹ̀kọ́ òde ló fi ká ọmọ rẹ̀ ẹ̀yọ́ wọ̀ yìí ẹ ti dé ibi wẹ́dí ọ̀rẹ́ mi à ń lọ tọ́wọ́ ti dijọ́ kejì ibi ìkómọ àwa dijọ́ kẹta òde ẹlẹ́gbẹ́ tọ́wọ́ dijọ́ kẹrin òde àdúgbò àwa dijọ́ karùn-ún òde òkú ọ̀rẹ́ sàárà ìyá bàbá ìyá òun bó ṣe máa lọ òde títí ó fi gbogbo owó ra àǹkárá tán ọwọ́ ní ayé ṣe wọn lágbàáná fún wọn gan fúnra ó ti kọ́nú ó ti fi rẹ sínú àgbàáná ayé ò ní tábà fún ẹ̀yin ìyá mi dára fún wa o ayé wa o kò ní yé ẹ lẹ́wọ̀ ire kàbìtì àmì tí èèfún yín ní nọ́mbà mi ni ẹ̀yẹ̀ mọ́ ọ́dọ́ +23480 3298 3298 +23480 3298 3298 ìkànnù ẹgbàá kejì +23481 33 155 111 +23481 33 155 111 ṣe nọ́mbà méjèèjì tẹ́ bá ti pè é dàrẹ́ títí ọ̀lọ́ mi ò sí nàìjíríà mo ti ń bọ́ sọ̀rọ̀ yìí mi ò sí nàìjíríà Benin ni mo wà. tọ́ba tí wàá fẹ́ pè mí àbábà mi sọ̀rọ̀ lórí wásáàpù
Nàìjíríà mi, ibẹ̀ ni ẹ ti máa bá mi sọ̀rọ̀ o. ẹ jẹ́ fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928 gbà kan sí +22954651929 +22954651929 yọ̀yọ̀ wa kò ní yẹ̀ ẹ́ lẹ́wọ̀ ire o ire kàbìtì nílé gbogbo wa o.